Òun kẹ́dà ṣẹlẹ̀ láyé o, ọ̀run gbọ́, Ṣàngó gbọ́, olóde òkúta gbọ́ o, sọ̀pọ̀nà má jábá ni o, Jésù mi o, lójú Olódùmarè. Ọmọ kan, bàbá mẹ́rin, ọmọ kan, bàbá mẹ́rin. Láyé kan obìnrin ní èdè ní tìjú o, ojú gbà mí tì o, mọ́mọ́ bojú, ojú gbà mí tì. Níbi program Oríyọmí AMUZAT, Oríyọmí, ẹni bọ́sọ̀nù lọ́rẹ̀ lágbára Ọlọ́run, ọpẹ́lọpẹ́ rẹ o. Ìbọn náà bá mi léra rìn ká. Ìbọn ni, ìbọn lọkùnrin ní nàmi léra rìn ká. Yé máa dà wọ Ọlọ́run, ìyá sọ ìsọ̀bàjẹ́ dẹ̀ wà. Ìyá pọ̀ sí nínú ìbàjẹ́, ìyá pọ̀ sí nínú ìbàjẹ́, ìdẹ̀pọ̀ bojú, ìtìjú, ojú tì yín, ojú gbà yín tì. Ìjọ ti dá kíní abẹ́rin ní kékeré ní ẹlẹ́dẹ̀ àtajá ti gbé kíní abẹ́rin lọ. Bọ́lọ́rin ọdọọjọ́ alẹ́ kọlọ́ọ̀bù rẹ̀ láyìn tó mọ̀ kẹ́yìn tó mọ̀ wí ewu gbé ló gbà yín kí bá bẹ̀ sí di pampasì kìdílé bá somi sùúrù kí somi sùúrù lọ́jọ́ alẹ́ lọ́tọ́ àmọ̀ ọjọ́yà ọjọ́ èèwọ̀ gbogbo burúkú kò ṣẹlẹ̀ nínú ayé rí wọ́n ti ṣẹlẹ̀ lórí rí bá ọ̀ràn báyé kò tí ì rí ìyẹn onítìjú obìnrin yẹn ìyá abánilójújẹ́ obìnrin àwọn oníṣekúṣe obìnrin abánilójújẹ́ aláìnítìjú ẹ̀yin ó lè ọdọọjọ́ alẹ́ rí wo abẹ́rẹ́ bá aṣomi sùúrù ní ilá ayọ̀dín lọ́jọ́ alẹ́ lórí.